kí n káwọ́ sókè kó má ṣe wálẹ̀. Ìgboro ní kí n dúró jẹ́ mi ò gbọ́dọ̀ lọ bí kankan. Èwo la wá fẹ́ gbọ́ o? Abẹ́ orí kan. Kí la wá fẹ́ ṣe o? Ogun láyé. Ilé ayé ogun ni àbẹ́ òbí kan. Ogun ni. Ilé ayé ogun ni àbẹ́ òbí kan. Ogun ni. Ilé ayé ogun ni àbẹ́ òbí kan. Ogun ni. Bó o bá o pa bó o bá o kú lẹ́sẹ̀. Ogun ni. Ènìyàn bí àparò lọ́mọ aráyé wá. Ogun ni. Ilé ayé ogun ni àbẹ́ òbí kan. Ogun ni. Ilé ayé ogun ni àbẹ́ òbí kan. Ogun ni. Ṣé bí ilé ayé yìí ogun ni àbẹ́ òbí kan. Ogun ni. Bó o bá o pa bó o bá o kú lẹ́sẹ̀. Ogun ni. Ènìyàn bí àparò lọ́mọ aráyé wá. Àyànfi kágbá kádàrá. Ẹ kú ìrọ̀lẹ́ o, ẹ káàárọ̀ o, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ káalẹ́. Torí pé bí kálukú ó ṣe gba mẹ́sẹ̀gì yìí, wákàtí tí Ọlọ́run bù fún wa lórílẹ̀‐èdè tá a jọ wà kò papọ̀ mọ́ra wa. Níṣẹ́ àwọn ẹlòmíì wà láàárọ̀, àwọn míì wà lọ́sàn-án, àwọn ẹlòmíì wà nírọ̀lẹ́, àwọn ẹlòmíì wà níyẹ̀lẹ̀ta tá a pè ní bí ọwọ́ aago mẹ́wàá. Aago mẹ́wàá àárọ̀, àwọn ẹlòmíì sì wà lásàálẹ́ tá à ń pè nírọ̀lẹ́. Bẹ́ẹ̀ ni alẹ́ pátápátá làwọn ẹlòmíì wà láti bí aago mẹ́jọ sí aago méjìlá. Ọ̀gànjọ́, òrugànjọ́ làwọn ẹlòmíì sì wà tá à ń pè lóru. Àsìkò yòówù tí mẹ́sẹ̀gì wa yìí bá bá yín, yóò bá yín towótowó, yóò bá yín tayọ̀tayọ̀ ni o. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, olóòtú abala ìtumọ̀ àlá lọ́lọ́kan ọ̀jọ̀kan. Àlá yìí ọmọ àṣẹ kó dànù. Àlá yìí a máa wá ní ọ̀nà mẹ́ta sí méjì. Kódà kí obìnrin tí bá ń wojú Olúwa kó máa sọ yí pé òun wà nínú oyún. Àlá báyìí ayé máa fi dani láàmú ni. Ọlọ́run a máa fi àlá ìtúnà àṣírí àwọn ẹni ibi. Ọlọ́run a sì tún máa jẹ́ kí àlá yìí kéèyàn tètè fi fura mọ̀ lórí ìrìn àjò ayé ẹni. Lọ́nà wo òun nìyẹn máa bá mi ká lọ. Tí obìnrin tó ń wojú Olúwa bá ń sọ pé òun fẹ́ra kù lójú oorun. Àwọn ayé ni wọ́n ń tàn án. Oyún tó yẹ kó ní lójú ayé òun ni wọ́n fi ń hàn lójú oorun yìí. Kóyún náà tó dúró sára obìnrin bẹ́ẹ̀ yóò dààmú jìnnà díẹ̀. Gbogbo èyí tá à ń wojú Olúwa ẹ̀ ní kàn dààmú o. Ẹ ní mẹ́pẹ́ múyọ̀ tẹ́lẹ́dùà tí ó fi sọmọ alálùbáríkà fún yín o. Wọ́n máa fi da ìrìn àjò obìnrin láàmú ni lẹ́ni tí bá ń wojú Olúwa. Gbogbo èyí tá à ń wojú Olúwa ọlẹ̀ ayọ̀ yóò sọ nínú yín. Ẹ ní bọ́rọ̀ yín dórí ta kò yé mi mọ́. Ẹ sin ayé wá o, Ọlọ́run ni kẹ́ ẹ súnmọ́ o, òpó Ọlọ́run ni kẹ́ ẹ dìmú o. Tó ǹjẹ́ ìṣẹ́gun wá wà lórí àlá báyìí? Ìṣẹ́gun wà. Ọlọ́run ọba àmì ọba àláwùrà kò dá ìṣòro kan, kò dá àìsàn kan kó má fi ògùn rẹ̀ tì í. Ẹ gbọ́. Sórí tó bá ń lárú àláyé tó bá pọ̀ tó jẹ́ni tí ń wojú Olúwa. Máa ra èso kó máa pọ̀. Èso tó rí wípé máa ní ọmọ nínú òun ni kó máa lò. Èso tí bá máa lọ́mọ nínú òun ni kó máa lò. Rọ̀sàn, ràgbálùmọ̀, tẹ̀ná, gbogbo àwọn èso lọ bẹ́ẹ̀ rà á. Ọ jẹ ń bẹ̀, ó mú kọ̀ọ̀kan. Ọ̀gẹ̀dẹ̀ wà ń bẹ̀ o. Ẹ̀yin ará Èkó lè má mọ̀ ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n ń pè ní ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì.
àbẹ́yìn ará Àbújá àbẹ́yìn ará Abidjan ẹ lè má mọ̀ ọ̀gẹ̀dẹ̀ tá à ń pè lọ́gẹ̀dẹ̀ àmìnì ọ̀gẹ̀dẹ̀ àmìnì òun ló lórí àwọn ọ̀gẹ̀dẹ̀ o èwo ni wọ́n tún á sọ ìfáwọn ọ̀gẹ̀dẹ̀ yóò rọ́ ọ̀gẹ̀dẹ̀ àmìnì yàtọ̀ kéékèèké báyìí ni ṣùgbọ́n yóò ṣe bùnkù dáadáa báyìí tẹ bá béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà wọn sọ fún yín pé ọ̀mìnì rèé tó bá wá jẹ́ pé ò rí ọ̀mìnì tó bá jẹ́ pé àwọn ọ̀gẹ̀dẹ̀ tiwantiwa èyí tàwọn Ìgbò àbí tí nǹkan kan náà lọ bá rí yóò jẹ́ ìtọ́pọ́n ọlọ́run ọba ó gbàdúrà rẹ yóò wọlá gbogbo wàhálà tó ti ṣe yóò gbàdúrà rẹ mú nínú gbogbo àwọn èso èyí kọ jẹ ńbẹ ìrèké náà jẹ wà ńbẹ jẹ gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan ṣùgbọ́n tó bá wá jẹ àsìkò kan ni ọ jẹ kọ́kọ́ fi tẹ́lẹ̀ ẹnu láàárọ̀ káìpò ṣe sàárà yẹn lónìí fi tí ẹ yẹn fi pamọ́ díjọ́ kejì kọ́ wá fi tẹ́lẹ̀ ẹnu láàárọ̀ ọjọ́ kejì ìgbà tó bẹ ṣe sàárà yìí bí ẹ̀mélòó kan Elédùà yóò dọ̀ lóhùn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kì í ṣe sàárà tá a máa pariwo fún gbogbo èèyàn tó bá jẹ́ pé inú ilé tí èèyàn bá lọ́kọ torí ẹ̀ la máa ń béèrè lọ́wọ́ la máa ń sọ fún ẹ̀yin èèyàn ẹni tó fẹ́ fẹ́ o ti gbàdúrà sí lójú ọ̀nà wọn lọ da ìdílé tó fẹ́ mú wọ̀ sídìílé yẹn da ìgbà míì ìyá ọkọ máa ṣèdíwọ́ dènà tí ò ní fẹ́ kí obìnrin ó lóyún fún ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni nígbà míì ìyá ìyàwó náà máa jálágbàkò tí ó bá fẹ́ kọ́ mu wọn fẹ́ ọkọ tó fẹ́ yóò foyún dá láàmú mbẹ tàbí tí obìnrin bá lọ pàdé àwọn ìyáálé alágbàkò wọn ò ní sáni fẹ́ kó lóyún fún wọn máa dá láàmú gbogbo ẹ̀yin tẹ́ fèsì irú challenges báyìí o fúnra Ọlọ́run ọba yóò jà fún yín fúnra Ọlọ́run ọba yóò jà fún yín yóò nu omijé ìbànújẹ́ kúrò lójú yín yóò pa yín lẹ́rẹ̀kẹ́ ayọ̀ àǹtí mi má kàyé ọdún tó ti délé ọkọ mọ́ Elédùà yóò pa ọ́ lẹ́rìn ayọ̀ tó bá nígbàgbọ́ ní Olúwa ẹ máa wádìí dáadáa kẹ́ tó kẹsẹ̀ bọ́dọ̀ àyè kẹsẹ̀ bọ́dọ̀ tó ká tó máa kígbe òtútù ayé máa fi àláyé ìjanilógun kéèyàn má tètè róyún ní oyún ò ní tètè dúró lára ẹni tí ẹ bá ń fẹ́ra kù lójú oorun wọn ò ní jẹ́ gbogbo nǹkan téèyàn ń lò wọn ò ní jẹ́ òṣìṣẹ́ ó dé ní ọkọ téèyàn bá fẹ́ tó bá jẹ́ aládùúrà dáadáa tàbí tí ó bá jẹ́ gbààwẹ̀ tàbí bá jẹ́ni tí máa ṣe sàárà táàrin òun àtọlọ́hun rẹ̀ dá Ọlọ́run fúnra ẹ̀ máa fi àṣírí ìhàn ọkọ téèyàn bá fẹ́ tí wọ́n máa la alálàyé pé ìyàwó òun lóyún kò nídìí kó pariwo báyàwó rẹ̀ ṣe sàárà yẹn bá a ṣe sàárà yẹn kó ṣàlàyé fún pé kọ́ra ń báyìí àwọn èso tá a wíyàn náà ní ọ̀rà o kò ní kó fi ṣe sàárà ó di mélòó ó di méjì tó bá wá jẹ́ pé ní tó ti bímọ tí ò tiẹ̀ tó ti fọ̀já ọmọ sílẹ̀ tó ti dùgbàjánù tí ò bímọ mọ́ lọ́wọ́ alálàá pé òun tún oyún kẹ́yìn mo fi sọ yìí pé aláya máa sọ̀rọ̀ lórí ìrìn àjò ayé ẹni a sì máa sọ̀rọ̀ bá obìnrin tó bá wà ní ilé ọkọ tí ń wojú Olúwa a máa sọ̀rọ̀ lórí wọn. ìwọ tó ti bímọ tó ti fìgbà jálẹ̀ tó bímọ mọ́tò ń jẹun ọmọ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lẹ́fẹ̀ẹ́ ti jẹun ọmọ. gbìyànjú kó gbààwẹ̀ lórí àwọn ọmọ rẹ kó sì ṣe sàárà èso yìí nìwọ ni wọ́n fi ṣe sàárà. àwọn ọmọ mi ò jẹ́ ń jèrè wọn o. ọbẹ̀ ejèrè lẹ́yìn ọkọ̀ jẹ́mi ejèrè àwọn ọmọ tèmi. ǹjẹ́ ẹ̀yẹ́ bá ti bímọ kalẹ̀ ǹjẹ́ náà lọ́mọ. ẹ̀yẹ́ ejèrè ìyá rẹ̀ ìyá náà ejèrè ọmọ. jẹ́mi ó jèrè àwọn ọmọ tèmi. ọ wá ṣàdúrà lórí àwọn ọmọ rẹ̀. tó o bá ti ṣe sàárà yìí aburú tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ pétépété ló fojú ara rẹ̀ rí. àwọn tó máa ń pè ní pétépété físíkà gédégbé lórí aburú tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ yìí ọlá ìgbìyànjú tó fi ṣe Ọlọ́run ọbọ̀ wé aburú yìí dànù. ó ti wá wà nílé ọkọ látọjọ́ tó ti pẹ́ ọlẹ̀ ọ̀sọ́nù rẹ̀
ṣó sì bímọ báyìí ó bímọ fọkàn ẹ balẹ̀ ó bímọ ilédè tó ní bímọ ó bímọ. wọ́n sọ ọ̀rọ̀ kan fún wa tí a bá lọ wo níbi àṣírí òkété tí mo sọ fún wa lọ́ọ̀dọ̀ àwọn eléwé ọmọ pé wàá ra odidi òkété àyè tí wọ́n bọ̀ pa gbogbo nǹkan nù rẹ̀ kún oko ó dìnnú àgbàdá ọ wàá lọ sọ pé oúnjẹ tí òkété fi há ìsà àwọn tó dẹ̀gbẹ́ tàbí inú òkìtì ọ̀gán oúnjẹ tí òkété fi dí ìsà mọ́ra rẹ̀ tí kì í jẹ́ káwọn èèyàn ó rí oúnjẹ yìí pé wọ́n bọ gbìyànjú wọ́n bọ wa o lè bẹ́ pọ̀ o lè bá su o lè bá pákí o lè ẹ̀gẹ́ oríṣiríṣi o lè bá kó bẹ́ẹ̀ ẹ kó kún nǹkan nù rẹ̀. ewé àìlù kò níye tútù ewé ẹ̀mú àgbò pẹ̀lú ẹ̀mú àgbò rẹ̀ bẹ́ẹ̀ kí ni mo wí ewé ẹ̀mú àgbò pẹ̀lú ẹ̀mú àgbò rẹ̀ bẹ́ẹ̀ ó di jíjó kí lẹ wí àló di jíjó wọ́n sì ní má lo nǹkan dúdú wọ́n ní nǹkan dúdú nǹkan dúdú eléyìí kọ́ tìtọ́jú ara leléyìí tàrùn leléyìí kò papọ̀ mọ́ ti pé bóyá ti sẹ́rí oògùn spiritual ọ̀nà méjì ló kú sí èyí tá a fi ṣèwòsàn bóyá èèyàn níbi ibà jẹ̀díjẹ̀dí inú rírun orí fífọ́ kankan ìwọ́ra ìpara àwọn èèyàn ọ̀tọ̀ ṣùgbọ́n pé ẹ̀bẹ̀ ayé oògùn ọ̀tajà kìnnì kan àwọn èèyàn ọ̀tọ̀ làwọn náà sọ àpẹta bá lọ síbítù oríṣiríṣi oògùn ní bẹ́ẹ̀ èèyàn ò lè lọ síbítù nísìnyí tí wọ́n sọ pé kọ́ lọ́ọ́ ra kára ó le ọgbọ́rú bẹ́ẹ̀ rí tàbí kí dókítà sọ pé alábùkún ní kọ́ lọ́ọ́ ra kọ́ papọ̀ mọ́ra wọn dókítà kan ò ní sọrú ẹ̀ láéláé dókítà kan ò sì ní sọ pé ọlọ́mú stout kó o fi gbéwé jìrìn wọn ò ní sọ bẹ́ẹ̀ fún ọ àwọn dókítà àdúgbò yìí ni wọ́n sọ bẹ́ẹ̀ fún ọ ní aláti mẹ́wé jìrìn tó tú stout sí wọ́n sàti gbó pọ̀ kó mú yọ lọ sáká ṣé ìyẹn ní kọ́ lọ ṣe tẹ́sì lọ́sítà kí wọ́n sọ dàrẹ́tì nǹkan tí ń sọ fún ọ pé ìwọ̀n ti ń ṣe ọ́ nì ẹ má sì mí gbọ́ o èyí tí mo sọ fún wa yìí pé ó jò yìí oògùn tọ́jú àrùn ara ni tí wọ́n bá ń dúró lórí pé kọ́ má rí oyún ní mo fi ọlọ́run ọba búra pé oyún ó dúró lára rẹ̀ gbogbo ẹni ọba wà nídìí ọ̀rọ̀ rẹ̀ tó fi kódà ó ti fẹ́ bímọ gan owó tó mọ̀ pé oyún wà nínú rẹ̀ tí oyún bá ti wá dúró ìwọ gan síra kúrò nílé tó wà yẹn lọ fara síkó bóò ló ṣe máa wá lò sórí tó bá ti parí nǹkan oṣù rẹ̀ lẹ̀wù máa gbá sí wá àtọkọ rẹ̀ jọ máa gbá sí o lè pògì gbígbóná o lè fọkàn tútù mú sátìrì polo èmi ò lè mú ẹ̀kọ èmi ò lè mọ so lè fi tí lò sátì lò ìwọ ọkọ náà lò ẹ wàá gbọ́dọ̀ bára ń jà májẹ̀mú tó wà ẹ sì gbọ́dọ̀ jẹ́ kẹnu yín mọ́ ṣẹ́rí tẹ́ bá ti ń lò tó ti ń tó bí 30 ṣẹ́jú ọ̀yá kìsìmù ẹ̀bọ̀ máa lóòdù ẹ̀ kìí ṣe pé rẹpẹtẹ náà ní jóyún ó dó bá jẹ́ pẹ́ méjì náà lágbára rẹ̀ bá ka ó ti tó tóró báyìí náà ni wọ́n bá dòun gbogbo ẹ̀yin tẹ́ bá lò ọláàbá ti ṣe fọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n sọ pé àmì ẹ̀yin ni ó dúpẹ́ mo fún yín lódìdí àdúrà ni ẹ máa ṣe fáwọn náà yóò bá yín ní ara mu lágbára Ọlọ́run ní agbára Ọlọ́run yóò bá yín lára mu ẹni tí ń wojú nìkan ló wà fún o ẹni tí ń wojú nìkan ló wà fún àwọn àgbàlagbà á máa ṣe é jọ sọ́wọ́ á ṣe é pamọ́ ṣàǹgbọ́n mi àwọn ọmọ yìí ṣíṣí tí wọ́n ti bàlágà tí wọ́n ti fẹ́ wọlé ọkọ ẹ máa fúlé wọn lọ́wọ́ máa fọkọ mu nílé ọkọ ẹ máa fún wọn kò ní í jójúkójú ó wò wọ́n kò ní í jáwọn ẹni ibú kí wọ́n máa lọ sọ́ọ̀lẹ̀ wọn kò ní í jẹ́ wọn ó dènà oyún mọ́ wọn.
àṣírí tí mo wí yìí kódà bí wọ́n bá de oyún mọ́yàn ní kùtọ́ bá ń lò ó ọlọ́run yóò tú ọwọ́ burúkú yìí kó mbẹ́ òun sì bí i lábìyè bó ṣe máa rí nìyẹn o. ẹ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group 08032983298. Ǹjẹ́ tí òjò bá gbéra látòdì ọ̀run pa tó bá balẹ̀ láyé ara tulẹ̀ yìí tugi oko ni gbogbo ibi tẹ́ bá wà ara ó tù yín ara ó tù yín ara ó tù èmi náà. ẹ̀yin ìyá mi ọlọ́run yóò kọjú sí wa yóò sì gbogbo wa lóore yóò kẹ́yìn sí gbogbo àwọn ọ̀tá wa. ẹni tó ṣẹ́gun sí ní jádùn ọbẹ̀ gbogbo wàhálà tẹ fàárọ̀ ọjọ́ yín sí ikú ò ní gbà lọ́wọ́ yín o àrùn ò ní gbà lọ́wọ́ yín o ayé ò ní gbójú lọ́wọ́ yín wọn ò ní sọ yín dárọ ọ̀sán gangan tá ń wọlé ayé ò ní sọ yín dà bẹ́ẹ̀ ẹ̀yin náà ó jókòó sínú èsì tẹ́ ẹ máa jẹ wọn ọmọ bẹ́ẹ̀ lọ́ máa rí ẹnìkan ò bẹ lọ́hùn kó gbáyé ya ẹ gbáyé dùnú ẹ jẹ wọn ọmọ àwọn ọmọ yẹn yàn re wọ́n yàn re ẹ̀yin ọmọ ẹ tọ́jú òbí yín o wọ́n sì wàhálà ọ̀pọ̀ lórí yín o ohun tá a fi jí ọmọ rere ọlọ́run yóò pín kárí gbogbo wa ibi wọ́n ti bí gbogbo wa kò ní ṣẹ̀rù bà wá o ara ò ní ní wá o ara ní ní gúgúrú tí fi ta lágbádá ara ò ní ní gbogbo wa o gbogbo ohun tá a bá ń fẹ́ òun lè lédùn ó sì fún wa o òun lè lédùn ó sì fún wa o òjò kì í rọ̀kọ́ tà sí ilẹ̀ olóore wo ní tà sí wa o olóore wo ní tà sí wa o gbogbo ohun tá a bá ń náwó sí yóò máa tó wa lọ́wọ́ o àlùyọ làwọn máa lu àní lálùwọlẹ̀ láéláé ire ire kàbìtì. orúkọ mi ni Lukman ọmọ Àyádáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ má fi WhatsApp kọ pè mí o ẹ sì má fi mẹ́sẹ̀gì o audio message ẹ má fi ilẹ̀ fún mi o darapọ̀ mọ́ wa nínú WhatsApp group kọrúkọ rẹ̀ lẹ́m̀bẹ̀ ká há adìẹ síbẹ̀ kò sì jẹnu tèmi dàrẹ́tì ni o a sì dára wa lóhùn abáfínì béèrè lórí ọ̀rọ̀ ayé rẹ ni lórí ìrìn àjò rẹ ni lórí ohun gbogbo kàn sí mi àdúrà yẹn gbà ire ire kàbìtì. Àyàfi kágbá kádàrá òwà àdẹ̀fi kágbá kádàrá òwe àyàfi kágbá kádàrá òwà. Olówó lọ́wọ́ kò má díyọnu lọ́wọ́ àìlówó lọ́wọ́ ajániláyà bàbá ìjáyà oko ni mọ́ra òpé kó má sọ̀rọ̀ ẹlẹ́yìn àìkó ni mọ́ra ìgbéraga mà ní lójú wọn èwo làwọn afẹ́ gbọ́ o kí làwọn afẹ́ ṣe o ilé ayé ogun ni àbẹ́ òrí nǹkan ilé ayé ogun ni àbẹ́ òrí nǹkan ilé ayé ogun ni àbẹ́ òrí nǹkan bó bá ọ bá bó bá ọ kò lẹ́sẹ̀ ènìyàn bí àparò lọmọ aráyé ń wá ilé ayé ogun ni àbẹ́ òrí nǹkan ilé ayé ogun ni àbẹ́ òrí nǹkan ṣe bí ilé ayé.